ṣé mo dúpẹ́. Ọlá bàtà lóhùn mọ́tò ṣan, ọlá bàbá lóhùn mọ́mọ́ yan, òjò láwọn lọ́kùn àtẹ̀yìn olólùfẹ́ mi. Gbogbo ẹbí mọ̀ọ́dán mò ń kí yín, ẹ kú ilédè bàbá wa tó ṣẹ̀ṣẹ̀ lọ, Alhaji Muhammed bàbá mọ̀ọ́dán, ó mú mi ṣèrántí grandma, orúkọ kàláwù ọlọ́run akẹ́gbogbo wọn. Ọlá bàtà lóhùn mọ́tò ṣan, ọlá bàbá lóhùn mọ́mọ́ yan, òjò láwọn lọ́kùn àtẹ̀yìn olólùfẹ́ mi. Afá àgádámù Akọ́láwọlé, mo ti yàtọ̀ Akọ́láwọlé, Biddems Galleria, àlímọ̀ mi pẹ̀lú babadé. Ọlá bàtà lóhùn mọ́tò ṣan, ọlá bàbá lóhùn mọ́mọ́ yan, òjò láwọn lọ́kùn àtẹ̀yìn olólùfẹ́ mi. Ẹnjìníà Ṣẹ̀yẹ ìyẹn Scarzo, ẹnjìníà mi gidi, Ọláwọ́ production, mò ń dúpẹ́. Afá Bílálì Ìjàyà, Lightman, mo kí bàbá mi, Síkírù Lẹ́kì Bàjípàdé. Ọlá bàtà lóhùn mọ́tò ṣan, ọlá bàbá lóhùn mọ́mọ́ yan, òjò láwọn lọ́kùn àtẹ̀yìn olólùfẹ́ mi. 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 Gbogbo ẹ̀yin tí mo kí ẹ ṣé mo dúpẹ́. Òjò láwọn lọ́kùn àtẹ̀yìn olólùfẹ́ mi.